Hello, ẹ káàárọ̀. Hello, ẹ káàárọ̀. Ẹ káàárọ̀. Egun ìgbéyàwó lè tún kílẹ̀ ńlá kọjá mà. Nǹkan tí mo ń là kọjá pọ̀ ó pọ̀, but mo wish kí n má lè emotional along the line. I wish I will not be emotional. Ẹ ní ìṣẹ́jú méjì mà, ẹ lè wẹ̀ emotional kankan, ìṣẹ́jú méjì péré náà lẹ́ni. Ẹ lè wẹ̀ emotional láàrin ìṣẹ́jú méjì yẹn. Tí bá ti ń gùn lọ títí yẹn lẹ́nu wọn fakọ́ sí. Mo ń gbọ́ yín mà. Èmi àti ọkọ mi fẹ́ ń gbọ́ mi sà. Mo ń gbọ́ yín mà. Èmi àti ọkọ mi a fẹ́ra wa láti kékeré àjọ law school ni. Àjọ law school ni. So and at the court fún bóyá bíi 8 years to the primary. So to the primary. Ìgbà tá a marry tán, after tá a marry tán, nǹkan iṣẹ́ mi bẹ̀rẹ̀ sí ń ṣe dáadáa ju tiẹ̀ lọ. So mo wá gbà níyànjú pé kó jẹ́ ká jọ ṣiṣẹ́ kí ni ṣe. Lẹ́yìn àtótónu ìgbìyànjú wá lóye owó tí àpadà àgbà tó ní ṣọ́ọ̀bù tiẹ̀ lọ. Pẹ̀lú bẹ́ẹ̀ náà iṣẹ́ mi sì ń ṣe bẹ́tà ju tiẹ̀ lọ. To the best of my knowledge, mo wà submissive to the best of my knowledge. Ìyẹn gbọ́dọ̀ kó ààrẹ 100 wọn ní gbìyànjú ara mi. Ṣùgbọ́n kò sí nǹkan tí mo lè ṣe níwájú ẹ̀ tí mo mọ̀ ṣe. Ó jẹ́ nǹkan tó jẹ́ pé kò ń fẹ́ ó máa ń fẹ́ rí àwọn fámìlì ìṣe mo kò sí fámìlì ẹ̀ náà kan. Ìní dẹ̀ ní fún ìṣẹ́ pé mo fẹ́ rí àwọn fámìlì tèmi. Mo fẹ́ rí àwọn fámìlì náà. Ẹ̀mọ́ Yorùbá ni ìyá ìwé alùpùpù àpẹẹrẹ fún gbé pẹ̀lú wọn. Àwọn ọmọ ẹ̀gbọ́n ẹ̀ gbowó ní last born èmi ní first born. Majority responsibility lè ní ìlú. Kò sí mi ìmọ̀ ṣe lọ́dọ̀. Ìgbèlá láfi fún jẹun pé mo lóhùn ní last born. Ṣùgbọ́n kò sí ìfẹ́ láàrin àwọn ọmọ ìyá ẹ̀. Ìgbèlá láfi fún. Tí bá fẹ́ jẹ́ ìtàn àwọn ẹ̀gbọ́n ẹ̀ pé nǹkan ṣẹlẹ̀ láàrin ọkùnrin tó ti máa ń dá sí kìí tẹ́mi lọ́rùn. Títí aláwọ̀ tí ní títí tó jẹ́ pé ìgbà tó bá lè mí náà ṣáà ni màá bẹ̀. Láìṣẹ̀ láìrò tó ti bá ṣẹlẹ̀ èmi náà ni màá bẹ̀. Kí ni ẹ ti wá ń tẹ́ ìsinmi lára fẹ́ fún mi fẹ́ máa ní ìlú òkèèrè lórí ọ̀rọ̀ ìrìnsẹ̀ṣẹ̀. And one of the things tí mo tẹ́lẹ̀ sí ti marriage kí nínú láìrò ní marriage. Even táwọn èèyàn bá wá sí kankan ní ọ̀lọ́dọ̀ mi lórí marriage, I always try my best to tell them that marriage is priority. Kí lẹ fẹ́ lórí ètò ìmọ̀? Ìfẹ̀jú kí marriage mi dàrú wà mí exhausted. Ẹ ṣe. Marriage ti mo ń gbọ́ yín mà. Ó ti pé 12 years. Ẹ ti bí ọmọ mélòó ń sìn? Mo ti bí ọmọ méjì. Okay. Kí ni age yín mà? I'm 41. Kí ni age ọkọ yín? Mo gba 2 years lọ́wọ́ ìfẹ́. Ẹ gba 2 years lọ́wọ́ ẹ̀. Bọ̀ tẹ́ bá rí wa ẹ̀yẹ mọ̀, ó yájọ́ lọ yunifásitì. Ó yé mi mà. Ó pẹ́ kí n tó mọ̀ àti láti wọlé ìfẹ́. Kò ní ìtumọ̀ kankan. Kò ní ìtumọ̀. 2 years ní ìtumọ̀. Kò sí kéèmì gan kò ní ìtumọ̀. Kò ní ìtumọ̀ kankan. Ẹ já kó lórí yẹn. Marriage yẹn jẹ́ ìlú. Ẹ ṣe. Ẹ ní pé ọkàn yín ò kì í fẹ́ rí àwọn family members yín kan wá sí ọ̀dọ̀ yín bẹ̀ yẹn. Kò fẹ́ rí wọn. Ó máa ń kanra bákan. Ó máa ń kanra. Okay. Ṣùgbọ́n àwọn títí ẹ̀ máa ń wá sọ́dọ̀ yín mà. Bẹ́ẹ̀ ni mo lè kó wọn mọ́ra dáadáa. Iṣẹ́ kan náà lẹ́jọ́ ń ṣe yẹn àtọkọ yín mà. Iṣẹ́ kan náà lọ́jọ́. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹ̀yin sì wà òkè ìjọkọ yín lọ mà. Gbogbo àwọn bùkátà tó wà nínú ilé ẹ sọ pé ẹ̀yin lè máa ń gbé. Ó máa ń ṣe díẹ̀ bòyí tó jẹ́ kí bùkátà bóyá afẹ́kọ́lé bóyá mọ́tò gbogbo ẹ̀ nínú mo ṣe gbogbo ètò pọ̀ jù lọ. Ok, ilé tẹ̀ ń gbé sẹ́yìn lẹ́kọ́lé yẹn. A ní èjì lọ́jọ́ pọ̀ but I have almost 90-95%. Ṣé ẹ ti nílé tí yín mi tẹ́ ń kọ́ ṣá? Mo níbọ̀ mo nílò. Ẹ jẹ́ ló máa develop ẹ̀. Ṣé ti gbọ́ mà? Ẹ ló máa develop yẹn. Tẹ́ bá develop yẹn ń sìn ṣe pé yẹn ń sìn lórúkọ ara ti yín nìyẹn àbí? Fún àǹfààní ara yín ló máa develop yẹn. Fún àǹfààní ara yín ẹjọ́ torí ọlọ́ọ̀ fún priority. Fún àǹfààní ara yín mà. Ń sọ lẹ́lẹ̀kẹta fún àǹfààní ara yín mà. Ẹ sọ́ọ̀sì ẹni ọkọ yín ò ní aláfisùn kankan àbí òun dẹ̀ ní last born àbí bẹ́ẹ̀ kọ́? Ẹ ṣe ibi tí mò ń ìfẹ́ tọ̀pá bọ̀ jù kó má di pé ibi tẹ́ ẹ̀ ràn mí mo ti ń tọ̀pá bọ̀ torí ẹ wá fún lasting solution lórí ọ̀rọ̀ marriage yìí ni kò tó wá ń da kí n tó wù nǹkan mí sílẹ̀ tí màá sọ lélẹ̀ mà kí lẹ wí mà.
pàmì pé marriage mi fẹ́ dàrú. Ìdí tí marriage mi dàrú. àfìgbà tẹ́ ẹ wà emotional náà emotional lẹ́mọ̀ jẹ́ báyìí. Ẹ dákẹ́ àǹtí ẹ dálé tító marriage yín ò ní dàrú pẹ̀lú agbára Ọlọ́run ẹ lò mà kò sóbì tí ń wù kó máa ṣí káàkiri marriage yín ò ní dàrú pẹ̀lú agbára Ọlọ́run ẹ ṣàmì ṣe rí lọ́pọ̀ gbàǹgbà míì ẹ gbọ́ tèmi mà ó kì í dẹ̀ ṣe nìkan mo bá sọ̀rọ̀ yìí ọkùnrin míì kò kí ń láìkí kíyàwó ẹ̀ kọ́wọ́ ẹ̀ wúwo ju tiẹ̀ lọ. Mo ń gbìyànjú agbára mi ẹ má bínú pé mo kò sí ọ. Mo ń gbìyànjú. Ó yé mi sẹ́ẹ́ mo ń sọ̀rọ̀ sí generally ni ọkùnrin mi ò kì í fẹ́ kí ọwọ́ ìyàwó òun ó ju tòun lọ kó wúwo ju tòun lọ nínú márèèdì yẹn ó máa fóbìnrin yẹn ní problem one way or the other a máa fún láwọn problem yẹn ó kàn lè má lè sọ síta pé torí nǹkan tó ń ṣẹlẹ̀ bóyá ó ti ń bí ìvọ arábìnrin yẹn. Kò ń ṣe mí kò ń ṣe mí ojú sọ̀tọ̀ náà lọ́jọ́ ń ṣe kò ń ṣe mí. Kí lẹ mọ̀ tó ń fa ìṣòro nínú márèèdì báyìí lọ́wọ́lọ́wọ́ sí ẹ̀pẹ́ yìí lẹ wà nínú ẹ̀. Ní tẹ́ ẹ sọ kalẹ̀ ń sìn kí lẹ́rù tó ń fa ìṣòro báyìí ẹni kì í fẹ́ ra àwọn fámìlì yín àbí bẹ́ẹ̀ kọ́ kò lè change yín pa yẹn nọ́mbà ọkọ̀ tẹ́ ẹ mú nìyẹn ẹ mọ̀ lọ lórí yẹn gbogbo ọkùnrin kọ́ ló kó fámìlì ìyàwó ẹ̀ mọ́ra yes òun ṣe ń sọ fún yín pé kẹ́ ẹ lọ kọ́lé ti yín lórúkọ ara ti yín tẹ́ bá nífẹ̀ẹ́ ara yín ní kíákíá tẹ́ bá nífẹ̀ẹ́ ara yín tẹ́ fẹ́ fi ọ̀rọ̀ ara yín ṣàríkọ́gbọ́n ọkọ tẹ́yìn fẹ́ ti ẹ̀ nìyẹn ọkùnrin míì mọ́ ń kanra tí ò ní fẹ́ rí fámìlì ìyàwó ẹ̀ Ìlọrin ṣé mò ń sọ̀rọ̀ nọ́mbà tẹ́ mú nìyẹn ẹ lè change yẹn mà ẹ sì yẹn lé ní irú ẹ̀ pọ̀ nù ayé dáadáa ìyẹn ò ní kó kọ́kọ́ nítorí ẹ̀ nọ́mbà 1 nìyẹn. nọ́mbà 2 ọkùnrin míì ìgbòjò àti gbẹ̀rún ẹ̀ lè mọ̀ nínú ìrìn àjò gbéyàwó ìgbà tó wà òkè ẹ̀ lè mọ̀ ìgbà tí ò wà òkè ẹ̀ lè mọ̀ ní tí ó mọ̀ sọ ni pé ìyàwó kúkú wà òkè ìyàwó òun wà òkè ìyàwó òun máa ṣe ìyàwó òun máa ṣe. ó ṣe ní gan nìyẹn ìyàwó kúkú ṣe ìyàwó yẹn ni kó wá fún rẹ̀ ní ọpọlọ kó ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan fúnra ara ẹ̀ torí irú ìgbéyàwó bẹ́ẹ̀ ò lọ títí yóò dé stage kan yóò sú obìnrin yẹn ṣé ń wá ìmí ni yóò dé stage kan máa sú obìnrin yẹn ìyàwó ẹ lè jẹ́ president orílẹ̀-èdè kí wọ́dẹ̀ ní kí làjìnà sífẹ̀ pẹ̀lú ipò tí Ọlọ́run tó ẹ̀ sí nínú ayé o gbọ́dọ̀ ṣe ojúṣe gẹ́gẹ́ bí ọkọ o gbọ́dọ̀ máa ṣe é níwọ̀nba tí agbára ẹ bá mọ̀ ìyàwó mi ò kú ṣe ìyàwó mi ò kú ṣe western world gan wọn gbígbèsè ayé bẹ́ẹ̀ yẹn wọ́n jọ ń ṣe ni ẹ nílò àti sun ẹkún ṣé ẹ rí ẹkún tẹ̀ ń sun mà ẹ ló mà ẹ mọ tí ò ní jẹ́ kó di ẹkún tí ọ̀tá yóò fi mọ́ sun lọ ẹ ní sun ẹkún láyé yín o ẹ lọ ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan fúnra yín nínú marriage yìí mà ẹ jọ ń torí Ọlọ́run àwọn nǹkan kan bẹ nínú marriage ẹ lè change ẹ o ó wà sacrosanct bẹ́ẹ̀ bí ó ṣe wà tí Jésù ó fi dé nìyẹn o dẹ̀ ti mú nọ́mbà yẹn gẹ́gẹ́ bí ọkọ o ti mú nọ́mbà yẹn gẹ́gẹ́ bí ìyàwó nígbà tí òjò yín rọ̀ ń sìn tí náà yẹn ń jó ń sìn ẹ jọ ẹ lọ ṣe àwọn kankan fún ara yín ẹ jọ ń torí tọrọ mo bẹ̀ yín ni ẹ ní fún ara yín ṣàríkọ́gbọ́n. ẹ ló mà ẹ tún gbọ́ kan sí mà ṣé tẹ bá sọ fọ́kọ yín pé ń ṣe nǹkan ṣé inú ẹ kò ní fẹ́ kí ni reaction ẹ mà kí ló lè jẹ́ ẹ̀yin lẹ lè sọ kí ló lè jẹ́ mà ẹ̀ kọ́kọ́ yín ni. Ohun tó fún mi ti dáadáa jùlọ náà ni mo fi ìfowópamọ́ gbogbo ilé tó bá fún ọdún tó ń kọ́lé. Nígbà tó tó di pé ọjọ́ kọ́ ilé ìgò nígbà yẹn, mo ní láti gbà díẹ̀ pé ìgbà tó lágbára tó lè tẹ̀ fi iye kan sílẹ̀ tuntun ṣe. Ṣé ẹ rí nọ́mbà tí ẹ lò mà ẹgbẹ́ ìkéde tẹ́ ẹ sanwó fún yìí kẹ́ ẹ yọ Tinubu lò tí mo fẹ́ sọ yìí. Ìlọrí ojúgò ìwọ tó bá jí obìnrin tó fi ọkọ tó ti rí pé ọkọ rẹ ò fẹ́ kó o gbé rí kò fẹ́ kó o jẹ́ èèyàn ọkọ ẹ ti ń ṣe lára ẹ ọkọ ẹ dẹ̀ ní kò fẹ́ẹ̀lì kò páàsì kò kún kíláàsì kan náà ó ràn lọ́wọ́ àbí ọkọ ẹ náà wá òkè ṣùgbọ́n kò wá òkè tó ẹ
ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àjọyọ̀ ń bì kan náà gbígbàdúrà ò sí lórí wa bákan náà akàndénú ayé la fẹ́ ra wa bàbá àti ìyá tó bí wa lọ́mọ wọn ṣe àṣélẹ̀ níwájú ọlọ́run aṣẹ̀dá bákan náà àlejò kó fààyè bákan náà nítorí pé àfẹ́ra wọn possible kíyàwó kó fààyè jọ kan lọ is possible n tó ṣe pàtàkì ni kí ìwọ tó jẹ́ ìyàwó kó wà submissive kó dẹ̀ jí olótìtọ́ wọ́n ṣe gbéraga tó bá ti jẹ́ pé ọkọ tó fẹ́ ó ti mọ̀ pé ọkọ yìí kò fẹ́ kó jẹ́ èèyàn lókè ìpẹ̀ láyé ìwọ náà dẹ̀ ti mọ̀ wọn èèyàn búrẹ́dì ẹ̀ o ọ̀pọ̀lọpọ̀ oríire ni wàá ṣe tó ní jẹ́ kó mọ̀ o àṣírí bí bẹ́ẹ̀ kọ́ ìyá àjókòó ara rẹ̀ jẹ́ ń gbà yẹn a jẹ́ pé ọ̀tá rẹ̀ oríire tó yẹ kó o ṣe ń gbà yẹn torí pé kí nǹkan mọ̀ bá àbàjẹ́ yẹn fi dọ́là ń gbà yẹn náà mọ́ procrastination yẹn ni kò mọ̀ ṣe kíni ẹni kò jẹ́ kó mọ̀ ṣẹlẹ̀ mọ̀ fi gbàlà rẹ̀ dọ́là ń gbà yẹn ó mọ̀ pé gbogbo nǹkan pátá ló nígbà àti àkókò nínú ayé tí níyẹn bá ń jó yẹn fi máa ń jó nǹkan ni. Ìlọrí ojú ìgò obìnrin tó fẹ́ kò ní ṣẹlẹ̀ sẹ́ o kò fẹ́ kó gbéra àbí bẹ́ẹ̀ kọ́ ọmọ bá fẹ́ ìyàwó mi ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni wàá ṣe tó ní jẹ́ kó mọ̀ torí onígbèsè ayé ẹ̀ láti gbé. The same thing approach sẹ́yìn tẹ́ ẹ jẹ́ ìyá wa ọmọ kan ti ṣe nọ́mbà ọkọ mú o lè ti bímọ dálẹ̀ kò fẹ́ kó gbérí o dẹ̀ láǹfààní àti ṣe àwọn kankan fún ara ẹ o jẹ́ tètè ṣe é torí ìwọ nìkan ni ó kù ṣé òun wá ẹ̀mí ni. ẹ já gbà àwọn èèyàn nímọ̀ràn lórí ètò tẹ bá ṣe ń darapọ̀ mẹ́tò yìí igun gbéyàwó lẹ́tọ̀ couples corner arábìnrin bó ṣe jẹ́ nìyẹn máa o ẹ mọ́ fi gbàlà yín dọ́là o tí yín ò ní bàjẹ́ o ní tó bá yẹ kẹ́ ẹ ṣe ẹ mọ́ ṣe fún ara yín o kó tó di kó late tó ti yẹ yín mà ayé ní kọ́ ni bá a ṣe gbé o inú ìgbéyàwó tẹ́ ẹ wà yẹn ẹ̀yin náà kì í ṣọmọdé ibi tó bá kọjú sí yín ibẹ̀ ní kẹ́ ẹ ṣiṣẹ́ tọ́ o ẹ ní fún ara yín ṣàríkọ́gbọ̀n ẹ kú kalẹ̀.